Okun gbàparò wọ́n ká ìbọn mọ́ Johnson lọ́wọ́ níbi tó ti ń jí mọ́tò onímọ́tò gbé. Àfàìmọ̀ ni géńdékùnrin tí wọ́n porúkọ ẹ̀ ní Johnson Ògúnsọ̀yà yìí kò ní fẹ̀wọ̀n jura láìpẹ́ pẹ̀lú bọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣe tẹ̀ níbi tóun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti ń jalè lẹ́gbẹ̀ẹ́ títì. Mọ́tò onímọ́tò tí wọ́n páàkì sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà náà ni wọ́n fẹ́ jí gbé tọwọ́ pálábá wọn fi ségi. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fọ̀rọ̀ yìí léde lórí ìkànnì ayélujára rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kejìlá ọdún yìí sọ pé agbègbè kan ní Owódé Onírin ni wọ́n ti mú afurasí ọ̀daràn ọ̀hún. Nínú àlàyé rẹ̀ ó ní àwọn ọlọ́pàá ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà lówódé Onírin ni wọ́n ń ṣe pàtiróòlù kiri ìgboro láti máa kíyèsí àwọn kọ̀lọ̀rọ̀sí tí wọ́n lè fẹ́ hùwà láabi lásìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún tó gbòde yìí. Ibẹ̀ ni wọ́n ti kẹ́fìn àwọn géńdé 5 kan tí wọ́n ṣùrù bo ọkọ̀ akẹ́rù tó ti dẹnu kọlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ títì náà. Kíá lára ti fu àwọn ọlọ́pàá yìí wọ́n sì bọ́lẹ̀ láti lọ wo ohun táwọn géńdé yìí ń ṣe nídìí mọ́tò onímọ́tò. Àmọ́ kí wọ́n tó débẹ̀ ẹ̀fọn ti fẹ́. Àwọn afurasí náà ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ bí wọ́n ṣe rí àwọn agbófinró lókèèrè. Síbẹ̀ lẹ́yìn táwọn ọlọ́pàá náà lé wọn ọwọ́ bá ọ̀kan nínú wọn Johnson tí wọ́n lọ́jọ́ orí ẹ̀ jẹ́ ẹni ọdún 29 bí wọ́n sì ṣe yẹ ara ẹ̀ wò ni wọ́n bá ìbọn ìléwọ́ kan nínú àpò rẹ̀ àti ọta ìbọn pẹ̀lú. Wọ́n lọ́kùnrin náà jẹ́wọ́ pé iṣẹ́ adigunjalè làwọn ń ṣe àti pé níṣe làwọn fẹ́ jí mọ́tò tó takú sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà náà gbé tàbí káwọn tú àwọn ẹ̀yà ara rẹ̀ tó wúlò bí kò bá ṣe é gbé. Hundeyin ní ìwádìí ṣì ń tẹ̀síwájú. Wọ́n ní Johnson ti ń ràn wọ́n lọ́wọ́ lórí bí wọn yóò ṣe rí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó sá lọ mú kí wọ́n lè lọ́ọ́ fi mú kàtà òfin níwájú adájọ́ láìpẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.